ó ti sú mi òun la ṣe ń kó wọn bá ta ní ká lọ máa kó lọ Sudan lọ Kòtónú wọn ìlú yàn ń bẹ̀ yẹn wọn ìjàgbá wọn ìgbéyàn lọ sẹ́wọ̀n lórí irọ́ gbogbo yẹn kólúwẹ̀ tiẹ̀ rí nǹkan míì ṣe nù ayé ó ti sú mi so kò dẹ̀ sẹ́ni tó fẹ́ wàhálà fúnra ẹ̀ ìtorí béèyàn ṣe ń wo ìpìrì téèyàn bá ṣọ́ra pẹ̀lú àwọn eléyìí tó jókòó tán láwọn ń gbé fọba yìí tó ń ṣe pẹ̀lú àwọn tó ń jàgbá yìí ọlọ́mọdé kan sọ̀yàn sẹ́wọ̀n tó lúwẹ̀ mọ̀ kólúwẹ̀ lè rojú tó àwọn ọmọ ẹ̀ so ó sú mi mo ṣe rí reason tí gbogbo èèyàn ń sá lọ so bí akémi náà jápa but kí n tó jápa màá fa nǹkan ní nǹkan lé wọn lọ́wọ́ àwọn tí mo gbà lọ́wọ́ wọn kí n lè rí fọkànbalẹ̀. Ojú Ọ̀tà ẹ béèrè kan lẹ́ẹ̀kan pé ibo náà ń pe bí Ojú Ọ̀tà náà ń pe bí fámìlì mẹ́ta náà ló ní gẹ́gẹ́ bí ìtàn táwọn fúnra wọn sọ wà náà fẹ́ gbowó lọ́wọ́ wa wọ́n ní oko Orísàn Òní Orísàn àti Òṣòdì Ọbádìméjì in short àwọn oko Orísàn takú wípé àwọn Òní Orísàn yìí pé intimidation ọlọ́pàá náà fẹ́ lọ wà ní àwọn wọn kàn gbọ́ Orísàn kò sí nǹkan tó ń jó ní Orísàn láàrin wọn pé kán wá mú ibi tó ń gbé wá but based on settlement tán bá wọn ṣe pẹ̀lú kábíyèsí ọlọ́jà pé kálàáfíà lè jọba wọn ní ẹjọ́ ní 38 ó yá ẹ fún wọn ní 10 ńbẹ káwọn náà máa lọ 10 yẹn dẹ̀ ni wọ́n ti tà bàbá wọn pa Mọ́ṣúdì Òní Orísàn ìtorí bàbá náà kọ̀ láti deny pé òun talẹ̀ lóòótọ́ tóun ti jọ pín owó pẹ̀lú àwọn ọmọ òun àtàwọn ẹbí òun ni wọ́n ṣe ń bà fa wàhálà wọ́n gba owó wọ́n ní balance 30 million péré lọ́wọ́ wa over 1 billion láti lára rẹ̀ lọ́wọ́ tún àtòsí tó ń kálukú dẹ̀ ti gba owó ẹ̀ tó ń kálukú ti lọ. bí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Harmony Homes and Gardens ṣe gbé e kalẹ̀ nìyẹn o bẹ́ẹ̀ ni Saheed Musa Adolúwa ẹni tí buhari túmọ̀ sí ìbílẹ̀ nílá nínú àwọn olókoòwò nínú káralẹ̀ kátàlẹ̀ ká sì ṣe lọ́nà tó yẹ ti ṣe mú ìbòsí bọnu nìyẹn o lórí wàhálà ohun ìdààmú táwọn èèyàn kan kó bá lórí dúkìá tó fi wó ní lára ṣùgbọ́n tí wọn kò jẹ́ kó fi ẹ̀rẹ̀ lórí òróòró kí ni ti àwọn ọlọ́pàá nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí sì ni àwọn ẹbí tí wọ́n jẹ́ ojúlówó sọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Ojú Ọ̀tà tí wọ́n tà fún Harmony Garden and Estate Development Limited gbogbo ẹ̀ náà ló ti bá wa sọ o ẹ máa bá wa kà lọ. Saheed Musa Adolúwa lórúkọ mi níbi tẹ́ dúró sí yẹn ibẹ̀ yẹn náà ń pè ní oko Orísàn tẹ́ bá ti kọjá orí ibi tán ti wó fẹ́ǹsì ibi náà ń pè ní Ojú Ọ̀tà community kan náà ni abúlé la lè pe ibi ìtorí village náà ń pe bí community náà ń pe ibi tẹ́ wà yìí abẹ́ community náà sì ni ó wà Ojú Ọ̀tà village ní ibi abúlé Ojú Ọ̀tà náà ń pe ibi so agbègbè oko Orísàn òun náà ń pe orí ibi tá wà yìí blọọkù tá a dó sórí èyí tán wò yìí òní blọọkù fẹ́ǹsì Ojú Ọ̀tà òní fẹ́ǹsì sí Ojú Ọ̀tà so ní abẹ́ oko Orísàn lábẹ́ oko Orísàn náà sì ni Ojú Ọ̀tà wà kò sí nǹkan tó ṣẹlẹ̀ tó fi di pé àwọn fẹ́ǹsì kọjá wípé àwọn ọmọ onílẹ̀ fẹ́ kọ́ sí wàhálà pàtàkì jùlọ ìyá kan tó ń pè ní Modúpẹ́ Dámàṣíò Òní Orísàn tó mọ̀ pé ẹ̀gbọ́n òun ti join àwọn ìlú tó kù àwọn village tó kù àwọn táwọn jọ ní Ojú Ọ̀tà village tó ti jọ ta ilẹ̀ fún company wa Harmony Garden and Estate Development Limited tó mọ̀ pé àwọn ti jọ ta ilẹ̀ fún company wa mi mọ reason tó wá tún wá sọ pé ẹ̀gbọ́n òun ò pín òun lówó ó send letter fún wa pé ká má fẹ́ gbọ́n òun lówó mọ́ pé kò pín òun lówó tó yẹ kó pín òun nínú owó yẹn pé so tó bá dẹ̀ fẹ́ jà ìyẹn ò kàn wá ẹ̀gbọ́n ẹ̀ ló máa lọ bá ẹ ti ta ẹ lè wá sọ fún wa pé ẹ̀ ń jà tá a dẹ̀ mọ̀ pé irọ́ lẹ̀ ń pa kò ń ṣe pé ẹ̀ ń jà òun ló ṣe wá lọ gba àwọn ajagunbalẹ̀ kan tán láwọn fẹ́ gba bí padà lọ́wọ́ wa tipátipá. A ti wà lẹ́nu ẹ̀ láti bí oṣù mẹ́fà a ti lọ sọ́dọ̀ ọlọ́pàá bí oríṣi méje lórí the same matter gbogbo wa náà la mọ̀ wípé rẹ́kọ́dù ṣe ó ṣọ̀wọ́n lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ parasata ìjọba wa nílùú Nàìjíríà so bí mẹ́ta nu wọn ti ṣe investigation report tán sọ wípé ohun tó ń jà sí ò lẹ́tọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ tán bá kúrò lọ́dọ̀ ọlọ́pàá tèmi wọ́n á tún lọ síbòmí tán bá kúrò lọ́dọ̀ ọlọ́pàá tèmi látún ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ti máa ń kó àwọn ajagunbalẹ̀ táwọn ọlọ́pàá dẹ̀ fún wọn ní backup tán máa bẹ̀rẹ̀ sí ní wá fa wàhálà pẹ̀lú àwọn aráàlú níbí tán máa wá bẹ̀rẹ̀ sí ní wá da àwọn òṣìṣẹ́ mi láàmú lọ́pọ̀lọpọ̀ gbà eléyìí tán wá nígbẹ̀yìn yìí ni pé wọ́n sọ pé àwọn ní judgement against China Harbour tán ní judgement pẹ̀lú èmi àti China Harbour family mi ì dẹ̀ mọ̀ China Harbour ń bì kankan kọjá wípé China Harbour wà níta ọ̀dọ̀ wa tẹ́lẹ̀ nínú oko Orísàn and judgement tán lọ gbà against China Harbour ní Harmony Garden ní company tọ̀dọ̀ wa ń jẹ́ so wọ́n wá lo
judgement tán ti fi lé China abọ̀ àwọn afọgbọ́n wọn lọ mislead ìjọba láti wá fi lò láti wá wo fẹ́ǹsì tí ọ̀dọ̀ wa wọn lọ gba form O warrant of possession lẹ́ẹ̀mejì mi tí mọ̀ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ nínú ayé so wọ́n lọ gba wọ́n wá kó àwọn task force wa bọ̀gbà táwọn task force yẹn débí tí wọ́n rí pé àwọn òní orísàn náà ló talẹ̀ látọ̀tún àtòsí so wọ́n lọ tí wọn lẹ́yìn yẹn náà lọ gba àwọn ọlọ́pàá amòkùnṣèkà tí wọ́n fi aṣọ dúdú bojú wa fi wá wó àwọn fẹ́ǹsì wọ́n ti kọ́kọ́ lálàkọ́kọ́ wọ́n wó fẹ́ǹsì wọ́n jí payloader ní payloader tá a fi ń ṣiṣẹ́ níbi tó wọ́ ti around 185 million naira so wọ́n gbé sá lọ pẹ̀lú nǹkan tó ń ṣe àwọn ọlọ́pàá blọọkì ọ̀nà fún wọn ẹlẹ́ẹ̀kejì tán wá ló di áwọ̀ láàrin àwọn àtàwọn aráàlú tó fi di pé wọ́n náà pe àwọn òṣìṣẹ́ mi tí wọ́n jọyìn wọn so àwọn òṣìṣẹ́ mi kọ̀ láti jẹ́ kí àwọn ọlọ́pàá yẹpa tó tẹ̀lé wọn wó fẹ́ǹsì kan gbé àwọn ajagunbalẹ̀ àti ìyá Modúpẹ́ yìí lọ wọ́n bára wọn jà wọ́n ṣe wọ́n mọ̀ so wọn láti hand over wọn fún àwọn ọlọ́pàá mi tó wá láti bukọ CP Lagos instead àwọn tó wá bá wọn wó fẹ́ǹsì láti Sontu àti SWAT tó wá wó fẹ́ǹsì ó di àwọ̀ láàrin ara wọn ìgbà tó dáwọ́ lára wọn àwọn òṣìṣẹ́ mi tó tẹ̀lé wọn lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá tí ìyá Modúpẹ́ fún ní statement on fídíò àti ní statement ẹ̀ tó dẹ̀ ṣàlàyé fún wọn pé lóòótọ́ ni lòun wá pàlà àwọn ọlọ́pàá Sontu táwọn wó fẹ́ǹsì òun dẹ̀ lòun wó fẹ́ǹsì mo rò pé bóyá ń sọ yẹn ni àwọn aráàlú ṣe bẹ̀rẹ̀ sí ní bá fa wàhálà ń bẹ̀ mò ń wò nínú fídíò náà tí wọ́n sọ pé ìbílẹ̀ nìyẹn ó náà fa Harmony Garden irọ́ náà ń pa mi tiẹ̀ sí nítòsí tó tí ń bá wà nítòsí náà mi ní jẹ́ kí èèyàn bá nǹkan ní mi jẹ́ báyìí kó dẹ̀ máa lọ kí n máa wò so bọ́n ṣe dìímú yẹn náà ni màá dìímú lúlù nìkan lèmi ò nílùú àgbàlagbà so wọ́n dé station bẹ́ẹ̀ wọ́n fẹ́ yí mọ́ àwọn èèyàn mi lọ́wọ́ wọ́n dìtẹ̀ wọn fún ìdíjọ́ mẹ́rin wọ́n dẹ̀ gbé wọn lọ kóòtù so a ti wà nílé ẹjọ́ so mo mọ̀ pé ilé ẹjọ́ àsọ̀n tó dáa àmọ́ mo mọ̀ pé àwọn ọlọ́pàá àwọn ò dẹ̀yìn torí wọ́n ń gbìyànjú àti frame mi fúnra mi up Saheed ò dẹ̀ nílẹ̀ ń bí Harmony Garden ló nílẹ̀ ń bí mo lè jẹ́ lára àwọn ọ̀gá bíríkìlà tó ń báyàn ta tó ń báyàn rà tó ń báyàn kọ́ níbí ìyẹn ò sọ pé kí wọ́n máa pè mí ṣẹ́jú kán pe iléeṣẹ́ mi àwọn management mi wà ń bẹ̀ manager mi wà ń bẹ̀ tán ní issue adẹ̀tí níwèé láti Federal High Court tó restrain particularly àwọn ọlọ́pàá Sontu yìí àti àwọn ọlọ́pàá SWAT yìí pé kí wọ́n yé wá sí orí ilẹ̀ yìí ọ̀rọ̀ wà ń kóòtù wọ́n jẹ́ kóòtù decide ẹ̀ despite pé wọ́n ti investigate lẹ́ẹ̀mẹ́rin already tí wọ́n rí òótọ́ kan mú jáde eléyìí tán rí mú jáde wọn ò fẹ́ lò tó rọ́mọ̀ pé kò gbé fún àwọn èèyàn wọn lọ́hùn so ẹnu ẹ̀ láwà mo dẹ̀ ti rọ àwọn aráàlú àtàwọn òṣìṣẹ́ mi péjọ́ mi tán bá ti tún rí wọn kán ṣáà máa wò wọ́n ràn kán máa bá wọn fa nǹkan kan ilẹ̀ ò kí ń ṣe nǹkan tó ń jù sápò àbí tó ń gbé lọ tó bá dijọ́ kan ilé ẹjọ́ àtijọba stand firm láti enforce order ilé ẹjọ́ torí pé ẹnìkankan ò ju òfin lọ. bẹ́ẹ̀ ni mo níwèé àkọ́kọ́ ilẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí ilẹ̀ tí òfin fún wọn ni ilẹ̀ tó wà gẹ̀ẹ́sẹ̀tẹ̀ látọ̀dọ̀ Lagos State Government ni so based on ilẹ̀ yẹn ni wọ́n fi ṣe deed of assignment fún wa ojú ọ̀tá ẹ béèrè kan lẹ́ẹ̀kan pé ibo náà ń pe bí ojú ọ̀tá náà ń pe bí family mẹ́ta náà ló ní gẹ́gẹ́ bí ìtàn táwọn fúnra wọn sọ wà náà fẹ́ gbowó lọ́wọ́ wa wọ́n ní oko Orísàn Òní Orísàn àti Òṣòdì Ọbádìméjì in short àwọn oko Orísàn takú wípé àwọn Òní Orísàn yìí pé intimidation ọlọ́pàá náà fẹ́ lọ wà ní àwọn wọn kàn gbọ́ Orísàn kò sí nǹkan tó ń jó ní Orísàn láàrin wọn pé kán wá mú ibi tó ń gbé wá but based on settlement tán bá wọn ṣe pẹ̀lú kábíyèsí ọlọ́jà pé kálàáfíà lè jọba wọ́n ní ẹjọ́ ní 38 ó yá ẹ fún wọn ní 10 ńbẹ káwọn náà máa lọ 10 yẹn dẹ̀ ni wọ́n ti tà bàbá wọn pa Moshood Òní Orísàn ìtorí bàbá náà kọ̀ láti deny pé òun talẹ̀ lóòótọ́ tóun ti jọ pín owó pẹ̀lú àwọn ọmọ òun àtàwọn ẹbí òun ni wọ́n ṣe ń bà fa wàhálà wọ́n gba owó wọ́n ní balance 30 million péré lọ́wọ́ wa over 1 billion láti lára rẹ̀ lọ́wọ́ ọ̀tún àtòsí tó ń kálukú dẹ̀ ti gba owó ẹ̀ tó ń kálukú ti lọ so bàbá dà ń pé 90 million àbí nǹkan so kò rí lè yé mi bí oníkálukú ṣe pín owó wọn so oníkálukú ti gbowó ẹ̀ oníkálukú ti lọ ohun tí wọ́n ń dùn kọjá yìí pé wọ́n lọ gbé bàbá mi kan mọ̀ ìyá mi dáadáa tí mi fọkàn sí irú ẹ̀ ààrẹ Bashir Fakorede pé wọ́n lọ sọ pé kán bá wọn gba ibi padà kán bá wọn develop àwọn agreement tẹ́ bá fẹ́ ṣe agreement lórí nǹkan
eléyìí tí ẹ ti tà lẹ máa lọ ṣe agreement kan máa ń develop lé lórí, ẹ lè wá ṣe agreement pẹ̀lú Ààrẹ Fákóredé lórí eléyìí tí ẹ ti tà already. So ẹnu ẹ̀ ń bẹ̀ la wà. Mo ti rí oríṣiríṣi nǹkan káàkiri, ẹnìkan land grabber, ẹnìkan kìíní kan, bàbá náà get in touch pé wọ́n náà ń pa àwọn náà ní land grabber kankan. Mo ní káwọn yẹn wá má pè wọ́n ní land grabber kan má ṣe títí wọ́n á fi yanjú. But ohun tí mo rí ń bẹ̀ ni pé ọlọ́pàá lè yanjú ọ̀rọ̀, àmọ́ àwọn ọlọ́pàá Zone 2 lábẹ́ ibi tí a sì jọ wà yìí, lábẹ́ ẹni tá a sì wà lábẹ́ yìí, ó difficult láti yanjú ọ̀rọ̀. Ìtorí ó dàbí pé ní Saheed gbàyàwó tí wọ́n ń bẹ̀, so mi mọ̀ tí mo ṣe fún wọn. So bí Saheed ṣe máa parun àti investment yẹn ní iṣẹ́ tọ́nà gbé fáwọn, wọ́n dìde sọ fún mi lórí fóònù pé àwọn investor ẹgbẹ́ mi ti sanwó fáwọn pé káwọn deal pẹ̀lú mi, àwọn ò fẹ́ deal pẹ̀lú mi. Àmọ́ mi ò lówó tí màá kó fẹ́ nìkan, torí gbogbo owó olówó tá fi ralẹ̀, àwọn olówó nígbà tá bá gbé owó lẹ̀ wọn fún ẹnìkan bì kan tí ò ní wá dó síta pé òun gbowó lọ́wọ́ wa. Torí bí ẹnìkan bá gbowó lábẹ́ ìjọba tó yóò ṣọjọba, òfin gan ní kémi gan fún débi tí màá lọ fún yàn. So ó difficult díẹ̀. Mo rò pé ibi tí mo ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn. And gbogbo alámọ̀ yìí pé ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá pátápátá kò ń ṣe èèyàn tó lè lọ fowó lọ àbí tó máa sọ pé kán lọ gbalẹ̀ wá kán lè lọ pín owó. So ó difficult díẹ̀. Tí wàá ti ń ṣe yẹn ló fẹ́ gbowó lókè, tẹ́lẹ̀ sọ fún mi pé òun ló fẹ́ gbowó lókè. So ìyókù àwàdà ni, òǹkálùkù yín ti gba sálárì, ẹ jẹ́ kémi náà jèrè tèmi náà ṣe nínú bíríkìlà yìí, kò jù bẹ́ẹ̀ lọ. Ohun tí mo fẹ́ sọ fáwọn ìjọba láti ṣe, mo ti rí ní ẹnu bí oṣù 3 sí 4 sísìn pé Lagos State Assembly wọ́n ń dá sí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ̀, wọ́n dẹ̀ ń jẹ́ kí òótọ́ máa fojú hàn níbẹ̀. Ní angle ọlọ́pàá ń dá sọ̀rọ̀ lẹ̀, dó wọ́n máa criminalize ẹ̀, tán bá gbé petition lọ wọ́n lè lo ti fọ́ wọn lórí, ó ti fọ́ wọn mú, ó ti gé wọn lápá nǹkankan. Lẹ́yìn tó bá débẹ̀ tán, ohun tó máa gbọ́ táwọn èèyàn wá ń bẹ̀ máa sọ kọjá pé ó yẹ jẹ́ àṣẹ settlement, ọ̀rọ̀ tẹ́ lè yanjú ni, ẹ pín sí 2, ẹ pín sí 3. Ẹni tí ò ní nǹkan máa bẹ́ẹ̀ pín sí 2, 3. Ẹni tó fowó olówó ra ò lè pín sí 2, 3. Ó difficult mainly tí ò ń ṣe òun ló lówó, tó jẹ́ pé bá ń ra kí n kàn gba 2%, 3%, bá ń kọ́ kí n rí cement bíi mélòó 3 fi jóra wọn mọ́ blọ́ọ̀kù tèmi náà ni. Ó difficult kí n tó máa pín pẹ̀lú wọn. Mi lè pín òun ló dàbí pé ṣé ìbílẹ̀ nìkan ni, ṣé òun nìkan ni, ṣé kìnnìkan nìkan ni. Mi lè pín nǹkan ní nǹkan pẹ̀lú yín. Ó difficult sir. Ìtìjọba ń bẹ̀ ò kọjá wípé kí ọlọ́pàá wò dáadáa. Recently mo gbọ́ tí IG sọ pé ọlọ́pàá should not involve in land matter. Yes, to IG nìyẹn wá ló ti tán lórí tébù ẹ̀. Tó bá ti data lọ́dọ̀ wọn lọ́hùn ọ̀tọ̀ ni. Ìwọ tó bá kọ̀ tó ò ṣe bó ṣe yẹ kó o ṣe tó wá kàn bá rẹ ní Ìkòyí prison ní burúburú, wọ́n ti kọ rìpọ́ọ̀tù, wọ́n ti charge ẹ̀, wọ́n ti gbé ẹ lọ bí tí ẹ ṣe. So àdánwò yẹn òun ni development àti investment in face. Anybody bá ní issue, assembly wà ń bẹ̀, wọ́n á pe physical planning, wọ́n á pe land bureau, wọ́n á pe NTDA, wọ́n á pe task force, wọ́n á pe ọ̀tún, wọ́n á pòsì, oníkálukú wọ́n á lè mẹ́ni jàjẹ̀bi àbí tó ṣe bákan. Mainly kò ná ọlọ́pàá àti irú Lagos State Assembly àbí láwọn ìlú míì láti jọ ṣiṣẹ́ papọ̀. Ọ̀rọ̀ tó bá ti wà sífù tí ò tí ì lọ kóòtù, wọ́n lè minute assembly. Assembly bá padà find out pé there's criminal intent, kàn rí fáì padà fọlọ́pàá. So from there àwọn èèyàn tó ní nǹkan ò ní lè máa dẹni ẹ̀wọ̀n torí pé àwọn kan fẹ́ jàgbà lọ́wọ́ wọn, tó dẹ̀ lọ sápamọ́ sọ́dọ̀ àwọn kan tó láwọn ṣiṣẹ́ fún agbèfọ́ba tó dẹ̀ yẹ pé wọ́n ń gbé fapò ara wọn ni. Àdánwò ta nílùú ìnìyẹn kọ́lọ́n kó yọ wá ń bẹ̀. My brother pẹ̀lú caterpillar tó gbé lọ àtàwọn kan tó ń lù tó over 600 million naira ni. Ṣé mọ̀ wọ́n ti wá lọ́pọ̀lọpọ̀ àtàwọn èèyàn ti farapa, táwọn èèyàn bá ti rí wọn lásìkò yìí eré lẹ́nibọ̀dì mú. Bọ̀ títẹ́lẹ̀ ìtọ́nà wá láàsì yìí, àwọn aráàlú bá wọn fa wàhálà burúkú bí nǹkan tí mo rí lórí fídíò mi sí ń bẹ̀. So àwọn aráàlú tó bá wọn fa wàhálà látọ̀tún àtòsí torí pé wọ́n wá léraléra. So ó ti sú àwọn aráàlú, ṣé mọ̀ pé àwọn èèyàn ń dáko, àwọn èèyàn ń ṣe, àwọn tó ń pẹja wà ń bẹ̀, àwọn tó ń ṣe tó mọ̀, àwọn náà bá wọn fà á. And couple with báwo lọ́lọ́pàá máa wà Ankara join àwọn jagunbalẹ̀ marti fence, àwọn tó láwọn aṣọ ọlọ́pàá náà bíi cardigan black náà wọ black, kò sí ìkankan nínú wọn tí aṣọ kan hàn lára ẹ̀ tó lè sọ pọ́lọ́pàá ní lẹ́yìn pé wọ́n gbébọn ọlọ́pàá dání based on video tí mo rí o. No, nínú lẹ́tà tí màmí send, ohun tó dùn mí ò kọjá wípé torí mo rí picture kan tẹ́jẹ̀ wà ní ara aṣọ màmá náà.
so tó bá yẹ pé mi náà wà níbí màá dì má mi mú àmọ́ mi ò ní fọwọ́ kàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn ọ̀tọ̀ wa ní ká fọwọ́ kàn àgbàlagbà bọ̀ máa dì wọ́n mú kán wá lọ repeat ń tọ́ ń sọ yẹn pé àwọn làwọn wó fẹ́ǹsì nínú lẹ́tà tí màmí kọ olóhùn náà fẹ́ nǹkan ni àìrí nǹkan gbà lọ́dọ̀ tó bá yẹ pé mi ni mo kọ́kọ́ rí lẹ́tà yẹn ni irú ọ̀rọ̀ yìí lè má dògún bẹ́ẹ̀ débi tó máa dọ́dọ̀ ẹ̀gbọ́n Bàṣírù màmí tó ti sọ pé wọ́n ló ta pé ẹ̀gbọ́n ẹ̀ ló talẹ̀ yìí ìwọ náà fẹ́ nǹkan ni nínú èrè la máa ṣe mọ́ màmí ìwọ náà gbà tiẹ̀ ni ṣàdúrà fún wa kọ́lọ́n jẹ́ ká rí dùnnú mo ti ní kí àwọn tó bá lè bá wa get number ìyá mi náà pé kí wọ́n fún wa number wọn tí n bá dé torí mò ń travel ní alẹ́ yìí ni so tí n bá dé gbogbo ibi tí màmá náà bá wà ṣèbí inú Èkó yìí náà ni màá lọ dọ̀bálẹ̀ ńbẹ̀ so ohun tí màmá náà bá fẹ́ kéèyàn ṣe kí àlàáfíà lè jọba ó ti sú mi òun la ṣe ń kó wọn bá ta ní yẹ ká rọ máa kó lọ Sudan lọ Kòtónú wọn èlú yàn ń bẹ̀ yẹn wọn èjàgbà wọn ègbéyàn lọ sẹ́wọ̀n lórí irọ́ gbogbo yẹn kólúwẹ̀ tiẹ̀ rí nǹkan míì ṣe nù ayé ó ti sú mi so kò dẹ̀ sẹ́ni tó fẹ́ wàhálà fúnra ẹ̀ ìtorí béèyàn ṣe ń wo ìpìrì téèyàn bá ṣọ́ra pẹ̀lú àwọn eléyìí tó jókòó tán láwọn ń gbé fọba yìí tán ń ṣe pẹ̀lú àwọn tó ń jàgbà yìí ọlọ́mọdé kan sọyàn sẹ́wọ̀n tó lúwẹ̀ mọ̀ kólúwẹ̀ lè rojú tó àwọn ọmọ ẹ̀ so ó sú mi mo ṣe rí reason tí gbogbo èèyàn ń sá lọ so bóyá kémi náà jápa but kí n tó jápa màá fa nǹkan oní nǹkan lé wọn lọ́wọ́ àwọn tí mo gbà lọ́wọ́ wọn kí n lè rí fọkànbalẹ̀. Adésọjí lórúkọ mi èmi ni olórí ọ̀dọ́ oko Orísàn ní ọ̀dà ẹ̀pẹ́ bíbí ẹ mọ̀ gbogbo wọn kan yẹn náà à ń gbọ́ ni because àwọn kan yóò ṣe máa ṣẹlẹ̀ ní our area yẹ tẹ pé ẹ mọ̀ sálọ sábọ̀ there's a time tẹ pé àwọn aráàlú gan everybody find way ètò wọn gbàrí omi but we thank God pé a ní ọba tó dáa which is Kábíyèsí Animashaun ọlọ́jà tìlú Ẹ̀pẹ́ is a very kọ́nà tó bàbá lọ́rọ̀ ẹ̀mí wọ́n pè wá wọ́n dẹ̀ pé everybody pé àwọn ò fẹ́ jà àwọn ò fẹ́ ní tí wọ́n settle issue yẹn then and since then mi ò rí pé issue ìjà àbíjà kankan ṣẹlẹ̀ lórí bíbí because our Oko Orísàn for our own side kò sí wàhálà pẹ̀lú aláàjì ìbílẹ̀ so because a talẹ̀ so kò dẹ̀ bẹ́ẹ̀ ni àdẹ̀ ní issue wíwà lọ́wọ́ wọn so a ní issue pẹ̀lú wọn so àwọn side àwọn Ọ̀nà Orísàn because èmi gan am so amazed gbà tí mo gbọ́ pé Ọ̀nà Orísàn pé wọn náà talẹ̀ because ẹ̀mọ̀ ọ̀kẹ́ ṣe ni kí n ṣàánú àbáwọn gba Oko Orísàn ló wà kó sọ́nà Orísàn but later wọ́n jẹ́ ká mọ̀ pé ẹ̀mọ̀ tí nǹkan bá pọ̀ nǹkan tó yí sí láti ṣe é pín ni so kí peace kó lè wà and we settle each other kò sí problem láàrin wa àwọn wọn lè tó dẹ̀ wá tó ọkọ̀ tó ń wó fẹ́ǹsì Alhaji Saheed ìbílẹ̀ yìí so àmọ́ anything àmọ́ mọ́ọ̀ṣì ní nípẹ́ no we pure kò sí wàhálà rárá a wà pẹ̀lú wọn kò sí problem Adésọjí lórúkọ mi youth leader Oko Orísàn. Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lọ́gbọ́n.